Ogun Isoye tí a mọ̀ sí Illiham. Ayé ló kó làákàyè èèyàn ni. Àbíyàn ò dídì ní ìlàákàyè tíyàn ò ní mẹ́mórì tọ́pọlọ ẹ̀ ò strong. Ọmọdé lè lò, àgbàlagbà lè lò, ọkùnrin lè lò, obìnrin lè lò. Ogun Isoye tó dájú. Insha Allahu Rahman. Ẹ gbìyànjú, ẹ bá mi wá àkùkọ adìyẹ funfun. Ẹ dẹ̀ lè wá ẹni kọlọ̀ tó jẹ́ àkùkọ adìyẹ. Ìdí tá a fi specify kọlọ̀ ni pé specify kọlọ̀ lórí àwọn animal. Àwọn àlìjọ̀nú ló máa ń ṣerú ẹ̀. Àwọn fẹ́ kọlọ̀ báyìí, àwọn fẹ́ nǹkan báyìí. Ètò bá rà àkùkọ adìyẹ funfun is fine. So àbí ẹni kọlọ̀ àkùkọ adìyẹ tó gbó dáadáa. Bá mi gẹ́ẹ̀tì ewé oníyèmíyè àbí ewé oníyèmọyè àti ewé ìyeyè. Ewé oníyèmọyè àti ewé ìyeyè àti ìyèré àti iyọ̀ gàló. Wà ló fẹ́ ra iyọ̀ gàló lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ewé oníyèmíyè, ewé ìyeyè, iyọ̀ gàló, ìyèré. Wà bá mi lọ àwọn nǹkan wọ̀nyí papọ̀. Wà gbé sẹ́gbẹ́ kan. Wà wá bẹ àwọn àfáà tó bá trust tó nígbàgbọ́ nú ẹ̀. Wà ní kó bá ẹran yá alim 22,000. Má jẹ́ kẹ́rù bá ẹ kó pọ̀. Tó bá jẹ́ wàhálà ńlá ló fẹ́ fi hàn tó dẹ̀ sínwọ́ tọ́wọ́ ẹwẹ́, ó máa fi róòlù kan já 100. Tó bá fi róòlù kan já 100, tó bá han róò mẹ́wàá, ó han 1,000 nìyẹn. So yá alim kì í ṣe nǹkan tó pọ̀. 22,000 ló máa hàn ní yá alim yẹn. Wọ́n wá bá ẹ fi omi òjò fèrèfé, omi tó gbé omi òjò fèrèfé ló máa fi fọ̀. Tó bá ti fi fọ̀, òun ló máa fi ṣe adìyẹ yẹn. Wàá pa, wàá tú, wàá kó sínú kòkò, wàá da omi ọ̀ǹtú yẹn lé lórí, wàá fọ̀. Omi òfèrèfé, omi òjò ni wàá fi fọ̀, wàá da ọ̀ǹtú yẹn lé lórí. Wàá wá mú ewé oníyèmíyè, ewé ìyeyè, ìyèré àti iyọ̀ gàló tó lọ yẹ, wàá fi sí lórí, wàá fi epo sí àti iyọ̀. Ó bá parí, wàá sè. Tó bá ti jiná, wàá dà níyàn sí, wàá jẹ. Wàá wá máa gbìyànjú, máa ṣe yá alim. Tó bá lágbára ẹ̀, máa ṣe yá alim. Ẹni òyekóye tó bá lè ṣe, máa ṣe yá alim. Bí sínú láì tí wọ́n bá kó ìlàkàyè yóò padà síbẹ̀. Bí wọn ọ̀dẹ̀ kó tó ẹ̀pọ̀ ní mẹ́mórì, ọpọlọ ẹ̀ á boost bí sínú láì tààlà. Ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89. Ẹ dẹ̀ má gbàgbé láti get all in one àbá ìṣèkè àfàgbà natural apps tó ń wò more than 300 àìsàn. Egbògi tó lágbára ni spiritual àìsàn, ó lọ́wọ́ ayé nú, lẹ́sẹ̀ ayé nú, ó ń forí kókun aláǹtakùn, ń jẹun lójú oorun, bẹ́ẹ̀ lọ. Get your prophetic medicine ni. Kẹ́dẹ̀ get your transformer 1100 power tó ń ṣiṣẹ́ lórí ètò ilé nǹkan ọmọkùnrin àbí tọkọ-tìyàwó tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn. Ẹ gbìyànjú kẹ́ máa lo gbogbo oríṣiríṣi àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú. Ẹ get transformer. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ lórí 15,000 and 25,000 ní Nàìjíríà báyìí. Gbìyànjú kó máa ṣe yá alim. Má sálẹ̀.